Ẹ káàbọ̀ padà sórí ètò yín Èjì Òwúrọ̀. Gẹ́gẹ́ mo ti wí lẹ́ẹ̀kan kí a tó lọ sókè lọ́hùn wípé odidi chief imam ni mo gbé wálé ní. Àwọn náà ni bàbá Fadilatu Sheikh Najimuddin Muhammad Ghazali. Fadilatu Sheikh Najimuddin Muhammad Ghazali tí wọ́n jẹ́ the chief imam of Iya Sunnah Central Mosque tí ó wà ní Àgùdà lọ́gbàmbí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàbọ̀ sí eré ètò wa Èjì Òwúrọ̀ láwa yìí kọ́lọ́n dákun mọ́sà wọlá yín kó máa jẹ́ kí ètò yìí ó lọ síwájú sí ọlá nàbí Muhammad lọ́dọ̀ Ọlọ́run akópalẹ̀mọ́ Ramadan Ọlọ́run ọjọ́ bá wa dáadáa ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Etí torí àpè yín wá síjòkó sílé ní bàbá òun náà ní nípa ọ̀rọ̀ bá àti tọ́ ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí ni ò ní títọ́. Ọmọ mi ní bíbí àmọ́ kò ní títọ́. Ẹlòmíì ní títọ́ àmọ́ kò ní bíbí. Bí méjèèjì bá ṣe papọ̀ fún yàn lèyàn tó yarí láyé. Torí pé children day lásìkò ọjà yìí gbogbo àwọn ọmọ lọ́dún déńjọ́ náà kò sí nǹkan tó wà fún ju pé láti máa fi mójútó àwọn ọmọ wa ká tún kọ́ wọn lẹ́kọ̀ọ́ ká fìfẹ́ hàn wọ́n káwọn òbí ó fìfẹ́ hàn àwọn ọmọ wọn káwọn ọmọ náà mójúṣe wọn káwọn òbí náà mójúṣe wọn lórí àwọn ọmọ. Ìdí nìyí tá a fi wá pè yín wá pé báwo ló ti yẹ ká tọ́ ọmọ wa tí wọ́n fi yarí fún wa lẹ́yìn ìwọ́ ọ̀la. Láàkọ́ ọ̀rọ̀ ọmọ títọ́ nínú Islam a máa fi ọwọ́ yẹpẹrẹ mú kìí sì ṣe nǹkan tó a gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú. Màá kọ́ bẹ̀rẹ̀ torí Ànábì Muhammad sallallahu alaihi wa sallam tọ́kọ́ pé gbogbo òbí bímọbímọ àti tọmọtọmọ nítorí kìí ṣe gbogbo òbí tó bímọ ní tọmọ. Àwọn kan Ọlọ́run kan fi hàn ṣe sábàbí oríire pé kò sọmọ tí wọ́n tọ́ tọ́lọ́run ní jẹ́ òyàn. Ṣùgbọ́n Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ àdójúkọ gbogbo òbí ó ní ikrimu awladakum wa ahsinu adabahum inna awladakum adiyatu ilaykum. Ó ní ikrimu awladakum ó ní ẹ láàánú àwọn ọmọ yín àbí ká ní kẹ́ ẹ ṣàpọ́nlé àwọn ọmọ yín. Ọ̀nà wo lòbí ó gbà ṣe àpọ́nlé ọmọ? Ọ̀nà wo lòbí fi fẹ́ gbà láàánú ọmọ? Bí ó ṣe pé ó ní wa ahsinu adabahum ó ní kí wọ́n fún ọ ní ẹ̀kọ́ tó yè kooroko which is sound education. Pé ọmọ tí bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní ọmọ tá a kọ́ ni ó gbélé tá a kọ́ tà. Tá a bá wò ní abẹ́hùn àkọ́kọ́ tí Ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó fẹ́ ká ṣe fọ́mọ ni pé ká fún un lẹ́kọ̀ọ́ tó yè kooroko. Ó wá ní inna awladakum wadiyatu ilaykum ó ní nítorí pé àwọn ọmọ yín o ẹ̀bùn pàtàkì ni wọ́n jẹ́ fún yín. Nítorí pé àfáà wọn sọ pé oore ọmọ olówó òrìrà. Allahu Akbar. Kìí ṣe gbogbo ẹni tí ń bẹ láyé gbogbo ẹni tí ń bẹ láyé kọ́ lọ́wọ́ fún gbogbo èèyàn. Ọlọ́run fún ẹ̀ka yóò jogún gbogbo ayé fún wa kò ní sọ wọ́n bẹ́ẹ̀. Ọlọ́run sì fún ẹ̀ka lọ́mọ ṣùgbọ́n àti rí jẹ àti rí mu ẹni ẹlẹ́ni ní ọ̀bà àwọn tọ́mọ ti hàn ọlọ́mọ sì ti abẹ́. Ànábì Muhammad sallallahu alaihi wasallam níjọ́ kan àwọn àtàn sábà rẹ̀ wọ́n lọ rìn àjò. Wọ́n wá dá ìkan náà tí wọ́n jọ ń lọ wá sọ pé ògbẹ́ngbẹ́ òun. Ibi tá a wà yìí ilẹ̀ òkú òní ilẹ̀ tí òsomi ń bẹ ní ọ̀dà lọ bá àpáta tí ń bẹ lọ́ọ̀kan o sọ pé mi Ànábì Muhammad ní kò kí o kọ́ wá sọ wípé mo ní tó bá ní omi lọ́dọ̀ kò fún ọ̀hún. Àwọn tí ń bá níbi ìlú gbàngbà náà wọ́n ọ̀rọ̀ Al-Qur'an ni wọ́n tẹ̀lé tó ti ní bára bismillahir rahmanir rahim ó ní wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Ànábì ò ní fìfẹ́ ẹnu sọ̀rọ̀ ìtawọ̀ Ọlọ́run bá fún níwáyìí pé kó sọ tá a reveal fún ló máa sọ. Àwọn yẹn bá lọ bá àpáta wọn ìgbẹ́dẹ̀dẹ̀ àpáta wọn láfi máa sọ pé tọ́ba yẹ ká máa bọ òkè ní ìlú Saudi ló jẹ́ wọ́n máa bòkè. Gbogbo òkè táwọn bọ́ ńlẹ̀ òkè Sóbì ní òkè Ìbàdàn ní òkè Olúmọ ní wọn ò tí ì tó dá kan ní da ẹgbẹ̀rún òkè tí ń bẹ ní Saudi. Jàmáà bí ẹ ṣe dọ́dọ̀ òkè yìí lòkè bá sọ fún ẹ pé bí ẹ ṣe sálámù sí onáà dá sálámù padà ó ní ẹ bá ń sọ fún Ànábì o sallallahu ta'ala alayhi wa sallam. Ìjọ tí àyà kan ti sọ̀kalẹ̀ nínú Al-Qur'ani ìní òun ti sunkún títí tí omi sì gbẹ lára òun. La ilaha illallah. Muhammadur Rasulullah. Irú àyà wa ni ẹ̀sà lọ jíṣẹ́ fún Ànábì ńgbà yẹn dí ọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó òkè tó ní ká lọ bá kó fún wa lómi mu kò sí tàbí ṣùgbọ́n ń bẹ ilẹ̀ Yorùbá náà ẹ̀mọ iye àpáta ní sun omi táwọn fi sọ pé ìwúrò ilé ìṣẹ̀lẹ̀ ń bẹ. Ìgbà yẹn lọ́dọ̀ Ànábì Muhammad wọ́n jíṣẹ́ tí òkè sọ wọ́n jẹ́ fún wa. Nígbà tí wọ́n jẹ́sẹ́ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ànábì wá bi wọ́n léèrè pé ṣé máa yà ọ̀hún
tó ké gbọ́ tó sunkún tó mí gbẹ àwọn lẹ́yìn Allahu wa rasuluhu a'lam Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ńlọ́mọ̀ ó ní àyà kan ní Al-Qur'ani ní nínú Surat Tahrim ó ní bára bismillahir rahmanir rahim ó ní ya ayyuhal ladina amanu qu anfusakum wa ahlikum naran wa quduha an-nasu wal hijara. La ilaha illallah. Ọlọ́run ní ya ayyuhal ladina amanu mo pè ẹ̀yin tí ẹ gbà fẹ́mi Ọlọ́run tọkàntọkàn nínú gbogbo nǹkan ẹ ń bá kí náà ṣe ayyuhal ladina amanu ẹni tí ó ṣe naam yóò jẹ́ sọ pé torú bá mú orú bá láàmú tóòtú bá mú òtú bá láàmú kìí ṣe tó àti ìyá kan jà lánàá tí wọ́n ní orí tó wá di òní tí orí fọ́ olùpàṣẹ ọkọ̀ lọ olùfẹ́ǹsì kọ̀ lọ ọwọ́ rò pé ìyá ní í ṣeun èyí ṣe mú mi ní ìlú ọ̀tọ́ ló ń pè kọ́ Ọlọ́run pé àwọn tàgbọ́n wọn ní kú anfusakum ó ní ẹ ṣọ́ra yín ẹ protect ara yín ó ní wa alikum àti àwọn fámìlì yín náírà wakuduha an-nasu wal hijara kúrò ń bí ìyá náà kan táfẹ́ èèyàn àtòkúta kò òkúta gbọ́ pé wọ́n fi òun àtẹ̀yàn kóná ó sunkún omi gbẹ àwọn èèyàn dẹ̀rẹ̀ torí tọ́lọ́ ló wọ́n fi fi àkóná àti capsule kankan àgbọ̀ àyà ẹlòmíràn gbọ́ ẹ̀ kúrò àtọ́yẹ kọ́ máa sunkún yọmọ rẹ̀ rìn àwa ohun tí ń jẹ́bi torí ẹbí lọ́lọ́ fi lọ́wọ́ fẹ́ èèyàn àtòkúta kóná ẹ wá já ohun tí ń jẹ́bi ẹbí náà pè family lọ́dọ̀ àwọn educationist nínú social study wọ́n pín ẹbí sí mẹ́ta wọ́n pè kan ní wọ́n sí méjì nuclear family and extended family nuclear family ló comprise ìyá bàbá àtọmọ ìyẹn kò sí ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ nítorí Ọlọ́run jẹ́ ó yá ni pé ọmọ lè gbé ìyá àti bàbá wọná bàbá náà sì lè gbọ́mọ wọná àwa rí i pé ẹ wo iná tọ́lọ́run lówó fi àpò yìí o tá a bá fi òkúta ná fún odidi ọdún kan nǹkan kò lè ṣòkúta ṣùgbọ́n táwọn ọmọ èèyàn tá a mú ọwọ́ tá a ná sí iná kándù báyìí tọ́lọ́ bá ní àsìkò tí ọjọ́ kú yẹ pé èèyàn lè ti bẹ̀ lọ́rùn torí ọmọ wa ni ìní ọ̀rọ̀ àdìt mo sọ lẹ́ẹ̀kan pé àrẹ́bí ní kìrìmù wa ọ̀là àdà